In a bloody Odea my manche mamimba. Ingani awola woboshe womboe womboshe.
ìgbẹ́lẹ̀ ilé ìwọ òkú ẹgbẹ́ ilé ẹ̀mí Asafoatse Okudzietuo nǹkó mi ni wọ́n pè ṣe àbọ̀ ìwọ́n mọ́ ẹ̀ẹ́dẹ́ lédè mùsùlùmí akẹ́mi ni wọ́n pè ó ní ìgbẹ́ni mọ́ọ̀ lọ́wọ́ ìyẹ́wọ̀ ìgbẹ́yìíkà ìyá wátàlù ní wátàlù adẹ gà fún Asafoatse nípa ilé ìwọ̀ wọ́n tó bí ìwẹ́lẹ̀ ìwọ̀nà ènìyàn bíi wọ́n wà bí ènìyàn ìgbẹ́mẹ́lẹ̀ ẹ̀yà májẹ̀lẹ̀ Asafoatse ní Asafoatse ní ìwọ̀n ìfẹ́ kọ́ ilé ọ̀gá ìmọ̀ṣí lọ́nùtọ́ lówó ọ̀tọ́ ọ̀wọ̀ ìgbàmí wọ́n mọ̀ mọ́lẹ̀ wọ́n náà mọ́lẹ̀ kí ẹgbẹ́ ìbákúra àṣìlẹ̀ nígbẹ́ ìlẹ́wọ̀ wọ́n tó kàfẹ́ Asafoatse nípa akẹ́yí wọ mímẹ́yìn lámì kẹ́lí mẹ́rin nìyẹn ẹ̀ṣẹ̀ bí yẹ wọ́n tó yẹ fẹ́ níyì àbíyáwó ìfẹ́ wọn ní bàjẹ́ bí yẹ ìfẹ́ wọn ní ànúgbè ní tí wọ́n ní mẹ́rin yẹ iṣẹ́ nìyí ní Tetteh níbi ẹ̀tọ́ Asafoatse nípa nìkan alòrè nígbà èsì ọ̀pọ̀n nàdà èsì ọ̀pọ̀n bọ̀ọ̀tẹ́ ní ọ̀nì nígbà tó kọ̀ àmì èsì ọ̀pọ̀n tó a ní ní àgbà ọ̀ náà.
Apele na kaji no bi o si ya mi sa mo ko ye na kaji ka de wo ye ni wo to wo ye wo ba se e wo si ya mo ba wudi e wo bi de ko ji ti wo ye e ye se ni wo ko ni to ni be fe e wo ba de be ya ni te ni na wa de be ya wo so ni ka ya ka si ṣe wá kọ́ ní ọ̀rẹ́ fẹ́ ìrìn àgbẹ̀ wọ́n bá tẹ̀lé ní ìròyìn àti tọ́pọ̀ tí níbi òmìnir wọ́n ṣàfihàn ọjọ́ ìjọba de Okudzietuo rẹ̀ wọ́n ní ọ̀rẹ́ fẹ́ ìrìn àgbẹ̀ wá lẹ́gbẹ̀jẹ̀ òṣìyàn èmi àgbẹ̀ èmi ẹ̀rẹ̀ ègbèkú àgbẹ̀ òṣìyàn ìwọ̀pẹ́ èèbàmàjàmù lóòṣà ní ẹ̀ sáré ṣàkóso òṣìyàn ìwọ̀ ìbẹ̀ òṣìyàn èrè tàbí níjẹ́ ọ̀tìlẹ̀ níjẹ́ Asafoatse nípa àrùn ti proclaim yàtẹ̀ lẹ́yìn Asafoatse nípa the commander of all the state ìwọ̀pẹ́ òṣìyà ni ẹ̀ sàmì ẹ̀ka èṣìyà nípa sómi ẹ̀ka ẹ̀yìn nípa ìwọ̀pẹ́ ẹ̀ka èṣìyà sẹ̀mí ẹ̀ka ìfẹ̀mìtì ẹ̀yìn ìgbàgbọ́ lẹ́gbẹ̀ẹ́ ní òwe náà máa ìní àṣẹ wọ́n á kàlẹ̀ pàápàá níwájú ọ̀hún. Wọ́n fẹ́ wọ́n bá àwọn ọmọdé títí ọ̀gbìn náà mọ̀ntẹ́lẹ́ ìdíjì. Wọ́n fún ọ nípa òde mi tẹ́ òun ṣe é lè náà wọ́n bá pẹ́ ní àwọn.
ìgbàdo nítorí Asafoatse ìdílé lálẹ́ Asafoatse ìdílé lálẹ́ sí dání wàá sí bí lóko yẹn lọ́sùn wọn ti bàá lè sí ní tẹ́kọ̀ tùrùwò màjẹ̀ ní tẹ́kọ̀ ọ̀ká ìrẹ́lẹ̀ fún ti gẹ́gẹ́ àmì fúrọ̀tọ̀ kẹ́ẹ̀ni tí mo kò lé ní ìlú ìpọ́pọ́tọ́ ayọ̀ bí ẹ agbẹ̀rẹ̀ yẹn àmì drink 6 grades kẹ̀ wọ́n kà hún 10 5 grades ní àmì gàbàjì Okudzietuo wé nítumọ̀ nínú ọkọ̀ àmì ẹ̀yìn. yóò ní ìdájọ́ àpòlù àjẹ́ náà kọ́ fún mi àfọ̀nsẹ́ àwọn fún epo àjẹ́ ọ̀yọ́ náà kọ́ ọ̀bẹ. Ẹgbẹ́ èyí làwọn èso ọ̀tọ̀ èyí èso ọ̀tọ̀ kẹ́ àtẹ̀tẹ̀ ìtìlẹ̀mọ́ yẹ fúlọ̀tọ̀ mi fọ̀tọ̀kọ́kọ́ mi ní ìgbàtí ní túmọ̀ ìṣẹ̀ nínú ọkọ̀ àmì ẹ̀yìn. Àbádùgbò sọ̀rọ̀ yóò ìfọwọ́ olóòrùn náà yùsì lóṣọ̀ na nítumọ̀ nísàlẹ̀ wọ́n tún níbi ẹ̀yìn ẹ̀ka ní gómìnà ẹ̀yẹ àgbọ̀nà wọ́n wá tún àkà ní ṣẹ́ni wọ́n bá yà ẹgbẹ́ ní àpẹ̀ńkọ́ máa ń jọ ọmọ yẹn yẹ Asafoatse ní ẹbí ẹ̀rẹ́ ó ní àpẹ̀ńkọ́ lẹ́wọ̀n náà yẹn ó ní àpẹ̀ńkọ́ lẹ́wọ̀n náà yẹn ẹgbẹ́ ní àjẹpẹ́ òkú ọmọ níbi ẹ̀yàn àpẹ̀ńkọ́ manche àpẹ̀ńkọ́ manche ẹgbẹ́ ní àjẹpẹ́ wòkúnupa òwò yẹbi ẹ̀rẹ́ manyina ọ̀fànyànyà àpẹ̀ńkọ́ manyẹ òwò yẹbi ẹ̀rẹ́ manyina àyẹ̀yẹ ṣìkànyẹ àpẹ̀ńkọ́ náà mìíràn ẹnẹ náà ọlẹ́gbẹ́ kòrónà bíi ẹgbẹ́ náà wọ́pọ̀ nàlọ́ àpẹ̀ńkọ́ sẹ́yìnyẹ manyina abẹ́ ẹni di èèyàn mọ́ntàlù yẹ owótú bèkú èrò abẹ́ ọkọ̀ yẹbi ẹni ní kẹkẹlọ ṣìkìtẹ́ẹ̀lì yẹ àpẹ̀ńkọ́ yẹbi ẹni agbẹ̀rẹ̀ ní kwami ní yẹ lọ́wọ́ yẹ yẹkẹ̀mí tí wàá jẹ ọdún rẹ ẹni bí fi ó ìtọ́ ọ̀fẹ́ wọ́n sí ọ̀títì àjẹta gbúrọ̀ ní wọ́dẹ́tọ̀ ọmọ bí àjẹkẹ́wọ̀ wú ẹ wọ́n yú ìgẹ̀gẹ̀ ṣùgbọ́n yóò ní níbi ìgẹ̀gẹ̀ tèta wọ́n lè wọ́n tó àwọn ọdún òun lóde ẹsẹ̀ ló wọ èèyàn ọkọ̀ mi wọ́n ní àwọn táwọn ọjọ́ ọjọ́ tẹ̀lé ìlú ọjọ́ ilé ìtọ́nù ọ̀dọ̀ ṣẹlẹ̀ kẹ́kẹ́ súnmọ́ kẹ́ kàmọ̀tìyàsí bí fẹ́ ìmọ̀gbèsì ẹ̀bí ẹ̀yẹ wọ́n bẹ́ẹ̀ náà ní kí wọ́n ní ṣíṣú máa ní kí wọ́n náà máa tún kẹ̀kẹ́ chapta láti kẹ̀kẹ́ wá state láti kẹ̀kẹ́ gbọ̀ngà wọ́n kẹ́ wọ́n níbi ẹ̀kọ́gbà níbi èyẹ náà kẹ́kẹ́ òjòba ṣìgbè ìbáṣẹ ọ̀rọ̀ àfọ̀nù fẹ́ kù ìdájẹ́ alùpàlẹ́ lórí èyí ọ̀tọ̀ ìwà náà kàdí nínú ẹ̀rọ alága alùpàlẹ́ lórí èyí èyẹ àwọn ìjìnlẹ̀ ṣùgbọ́n wọ́n ní ọkọ̀ fi ó yẹ Tetteh Okudzietuo ní ti kẹ́kẹ́ ọ̀mọ̀ ní lẹ́yìn ọ̀tọ̀ rẹ̀ ìbẹ̀rẹ̀ ìbàdí ní Tetteh Okudzietuo ní ti ìwọ̀n nínú ìdìmọ̀ṣẹ́ bí abẹ́ ìmọ̀ọ́dàrú wàtò ní Okudzietuo wẹ̀. ìfìfì ní bàbá yìí bẹ́ẹ̀ wọ́n wà fún ọ̀hún ẹ̀gbìn náà wọ́n wò tó ọ̀lẹ́ nínú ìjọba yẹ Asafoatse Tetteh Okudzietuo yẹ bàbá náà ọgọ́dù wọ́n yà ká lóbi akẹ́nàmọ́dí Asafoatse Okudzietuo kẹ́kẹ́ yẹ bí a ṣe tẹ̀ aláwọ̀ àwòsàjì bí níbo wà pẹ́ẹ́kù lórí àbọ̀dá tó nà ìwọ̀ lọ́kọ̀ fi wọn máa dáre ní ọ̀dọ̀ lẹ́yìn yẹ Asafoatse Tetteh Okudzietuo yẹ jìnnà ní ìwà àmàkà ẹ̀jọ̀ yẹ. Àgbà historical context of Tetteh Okudzietuo. Rangers outside of Rangers work
confirm that the Okudzietuo lineage held a recognized position within the Apashon, the Supreme Council of the Ghana State. After the Okudzietuo the first, documented in their oral traditions and referenced in historical reviews as a participant in the Apawu War, 1730 to 1733, while he fought under Tetteh to free the people from Apawu domination. When Okudzietuo came back with their state, General Kane joined here. Okudzietuo the second, he is moved to the battle of Tetteh War in 7th August 1826, where their forces and their allies successfully halted the Asante expansion towards the coast. They were very charged where the Okudzietuo Ojupa ni ego the town. Why distinguishes the history of the Gold Coast and Asante is the most famous source for naming Asafoatse the Okudzietuo. Other historical records, particularly those documenting Tetteh, Washington, into bracket, provides context for his role as a military captain and leader within the Ghana state. Ele Tinoni Watawo Mambi Ayake. Aye captain. She aje captain she aje mene. When they was a captain kuma. We were the captain say Ayake Asafoatse Okudzietuo. Well, she was the captain self well actually manche mamimba ingani awola wo bo se won bo e